ibà àti wáyé ọjọ́ mo ṣe bà lálẹ́ tòní àti wọ̀ oòrùn mo ṣe bà lálẹ́ tòní. ìbà kábíyèsí ọba mi Ẹlẹ́dùmarè, ọba mi tó lànà tó lónìí, aláwòrán bí mi tó nọjọ́ gbogbo. adúró gbọngbọn báyìí lẹ́yìn aṣòtítọ́ agbèmọ́ ti kà lẹ́yìn. ọba tó ní abá wa tá a fi ń wá èmi a máa pé ọgbọ́n kọ́ òye kọ́ mímọ̀ ṣe kọ́. àánú ọlọ́run náà ni mo mú wá sórí ètò yìí ní gbogbo bàtà bá ń gorí ètò yìí wá. ọba náà ni mo wá ṣèbà fún kí n tó tẹ̀ wájú èyí ò lálẹ́ ètò ní. èyí táwọn mùsùlùmí á máa pè ní Allahu Ar-Rahman Ar-Rahim Al-Muliku Al-Qudus As-Salam Al-Mu'min Al-Mu'min Al-Azizu Al-Jabbaru, òun náà lọ́ba tí ń jẹ́ bẹ́ẹ̀ akíkíkí àlẹ́ èkìtàn kábíyèsí Ẹlẹ́dùmarè. òun náà làwọn lẹ́sìn Christian ń pè ní Jah Jehovah, Jehovah Nisi, Jehovah Nire, El Shaddai, Holy Michael, Holy Ure, ọba ìkan náà ni. àwọn ẹlẹ́sìn kan àbáláyé ń kọ́ wọ́n ní Olódùmarè, ohun tó tóbi táàrí bó ti tóbi tó lé ayé là ń pè lódù, ohun tó wá gùn lọ sangilétí táàmọ̀ bẹ̀rẹ̀ táàrókùn tẹ́nìkò sì ní rópin ẹ̀, òun là ń pè láre la fi ń pè Olódùmarè. àwa kíra wa níbi yòówù tá a bá wà lálẹ́ ètò ní o. ẹ má jẹ́ lọ́wọ́ ná lórí ètò yìí nítorí àkókò tí ò bá ní ṣọ̀rẹ́, ìrìn àjò wa sì gùn díẹ̀ lórí ètò yìí torí ohun tá a mú wá ọ̀rọ̀ kan tí ó kó làákàyè inú ni. a sì jọ fi làákàyè á fi tó ọ̀rọ̀ yìí, á jọ fi làákàyè tó. fẹ́ẹ̀tẹ̀ náfààní tẹ̀ ń gbẹ́tò yìí nígbà àkọ́kọ́ jákèjádò gbogbo àgbáńlá ayé ní gbogbo ayé tó jẹ́ gbígbà àkọ́tẹ̀ yìí ń gbọ́ rèé. ọmọ yìí lèmi Alhaji Ambassador Látúndé Àkànní elétí ọ̀fẹ́ ọba bíi ọlọ́run sí àkàndé ẹ̀dá àdètú kábíyèsí Ẹlẹ́dùmarè. àwọn kan wò ṣùṣùṣù wọn ní tá à ń wò yìí ọkùnrin ni, àwọn ẹlòmíín sì níṣẹ́ ní tá à ń wò yìí eléyìí ń ṣe ọkùnrin o, obìnrin lélẹ́yìí. àtẹ̀ntẹ̀ ẹ̀pọ́kùnrin àtẹ̀ntẹ̀ ẹ̀pọ́bìnrin, èyí tọ́lọ́run ọba ti fi ń jẹ́bẹ̀ lára tiwa nù. mo wá kí n láì yòówù àti níbi yòówù tẹ̀ wá lálẹ́ tó ní pé ẹ káàbọ̀ sórí ètò àtàkùn ní àdìtúláyé ẹ̀tọ́ mi ní Ambassador Látúndé Àkànní tó fẹ́ lè mí jẹ́. mo ní àlejò pàtàkì lẹ́gbẹ̀ẹ́ mi tó jẹ́ pé àjọ máa ń pè lórí ètò yìí, bàbá wa Kàndé ọmọ Odò Àgbà. ẹ máa ń kí àwọn èèyàn ní. ẹ ṣeun olótú. síwájú mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba kọ́dà bá ṣe dá, ọba tó dá wa sílé ayé tó dákùnrin tó dóbìnrin. ìbà rẹ̀ lálẹ́ yìí o. ó kí gbogbo ẹ̀yin tí ń wò wá pátápátá ní dédé àsìkò yìí, lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà wa láǹfà wa ní pásítọ̀ wa ní babaláwo wa pátápátá. mo kí pé ẹ káàbọ̀ sórí ètò wa lálẹ́ yìí o. ètò yín ètò wa ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni, ayé wa ò ní dàdìtú o. ẹ ṣeun, ẹ máa bá wa ká lọ. èmi tí ń tòótọ́ ọmọ yín àbúrò yín tí gbogbo yín ti mọ̀ sí ọmọ Ọ̀dọ̀ Àgbà Àwògbẹ̀gẹ́ ìmọ̀lẹ̀ gbọ́hùn rẹ̀ o. ẹ máa bá wa ká lọ. ẹ ṣeun. tó ẹ máa bá wa ká lọ lórí ètò yìí. ẹ̀ ń jẹ́ pé ẹ̀ náfààní ẹ̀ ń gbọ́ wa ní dédé àsìkò tá a wà yìí. gbogbo iná ni mo kí ní Luxembourg alàgbà Akin Lucas mọ̀ pé èyí ti ń bẹ lórí ètò báyìí. nílùú Luxembourg lọ́hùn-ún alàgbà Akin Lucas ẹ̀ ti ń bẹ lórí ètò, ẹ̀ ti wà lórí ètò, ẹ̀ ti múra lẹ̀, ẹ̀ sì ti ń gbọ́ wá báyìí. tẹ̀bá náfààní tó máa ń gbọ́ mi, alàgbà Akin Lucas akínyìn o. bákan náà ni mo wá fún fẹ̀rẹ̀ ni mo sáré wá sí ìlú Togo. mo fi ìyún kí bàbá wa Alhaji Muhammadu Rabiu Bintilaye nílùú Togo ní àyín ìlú Àlẹ́ńkánú. bákan náà ni mo sì fún fẹ̀rẹ̀ nílùú Togo yìí. bákan náà ni mo kí alàgbà Mọ̀ṣíbọ́lá tán, àwọn náà náfààní wọn gbọ́ wa. Farouk Yusuf mo kí yín, Yusuf mo kẹ́yìn náà àti gbẹ̀ntẹ́ náfààní tẹ̀ ń gbọ́ àlù Togo lórí ìyàwó ajá Naimatu Bakta Bintilaye, ìyá Suraja, ìyá Bushora, ìyá Sekina mo kí yín pẹ̀kú dédé àsìkò yìí. ẹ̀kú sọ̀mọ́nì àdúrà ó mọ̀ gbà. mo wá fi kíkì yín, mo fi kí gbogbo àwọn tó bẹ́ẹ̀ lù Togo pátápátá nílùú Togo ń lò mẹ́bí mo kí yín. mo lọ Republic of Ireland lọ́hùn-ún, ìyá àfi Kẹ́mi Rahim ní Republic of Ireland mo kí yín o. ẹ bá ń kí alàgbà Rasaki Àrò Adégòkè, ẹ bá ń kí wọn. bákan náà ni mo tún fi bàbá wa nílùú Togo Alhaji Najimudeen Salami ojúlé classic voyage mo kẹ́yìn náà lálẹ́ tòní pé ẹ káàbọ̀ sójúlé ṣe Radio Oriol bẹ́ẹ̀ tí ń gbọ́ wa lálẹ́ tòní ọlọ́run nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀. bákan náà mo lọ sí ìlú Amẹ́ríkà alàgbà Kim Adio Adébáyọ̀ mo kí yín. bákan náà ní ìlú Germany Ruby Traore mo kẹ́yìn náà. bákan náà nílùú France mo
mo kí yín ní Brazil alàgbà Kẹ́hìndé mo kí yín ní Brazil àti gbogbo ẹ̀ tẹ̀ náà fà tẹ̀ ń gbọ́ wa ní orílẹ̀-èdè Nàìjíríà mi ò gbàgbé alàgbà Tajudeen Abiodun Yekini ẹ bá ń kí ìyáàfin Mọ́rẹ́níkejì Àdùnní Yekini bákan náà ni mo kí Sheikh Muhammad Jamiu Mọ́gàjí Àṣefíní láì gbàgbé Alhaji Kosim bóyá bodèlẹ̀ ń bẹ ní Togo ni o bóyá Nàìjíríà lẹ́wà ni wọn mọ̀ àmọ́ mo kí yín tẹ bá náà fàtàfà ti ń gbé tò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ni mo fi dédé àsìkò yìí ni mo fi kí ìyá mi Ajá Muniratu tí àwọn náà ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí Yekini ìpè ẹ̀kú dédé àsìkò tá a wà yìí mo á kí gbogbo ẹ̀ ń tẹ̀ náà fà ní sẹ́ ń gbọ́ mi ní Burkina Faso àti ìlú Mali lọ́wọ́ mo kí ẹ̀yin náà pé ẹ̀kú dídá àsìkò tá a wà yìí alàgbà Moshood nílùú Mali mo kí yín pé ẹ̀kú dídá àsìkò yìí torí àsìkò bá mi ṣẹlẹ̀ ó mi kí n mọ́ kí yín lọ́tún lọ́sì ṣùgbọ́n mo kò fún mi láǹfààní ẹ jẹ́ n sáré lọ sẹ́ka kéde wọn polówó ọjà tàbákù lẹ́ka kéde wọn polówó ọjà tó kí ni tá a mú wá sórí ètò yìí ìyẹn lálẹ́ ètò ní àjọ náà fàní láti gbọ́ ṣùgbọ́n gbogbo pátápátá ẹ jẹ́ kájọ máa bẹ́tò yìí bọ̀ wá torí pé ohun tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnìkan ó ṣeé ṣe kó kẹ́yìn sẹ́yìn kó tẹ̀ kọjú dèmí ó rẹ̀ ṣeé ṣe kó kẹ́yìn síbi kó kọjú dà yín akọ ẹ̀gbẹ́dẹ lómi ọlọ́run ọba nìkan láàrin nínú òde olùmọ̀ràn kan aburú ò ní wọlé tọ̀ yín o ìdààmú ò ní wọlé tọ̀ yín fìtínà ò ní wọlé tọ̀ yín o ẹ̀ nínú gbèsè bí ìbá ṣe bí ọmọ mọ̀ wọ́n ti dé ẹ máa bá mi kà lọ ẹ ṣé. Lálẹ́ ètò ní lálẹ́ ní dònà pẹ̀lú gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ fún yín lórí ètò yìí a máa ń sọ fún yín pé ojú iléeṣẹ́ Bákítà aròyìn ẹ̀ fún yín àwọn tó ń sì débẹ̀ wọ́n bá a bẹ́ẹ̀ inú wọn dùn ayọ̀ wọn kún pé àṣẹ ogun tẹ̀ ń sọ àṣẹ bó ṣe rí náà nù àwọn ohun tá a fi ń ṣiṣẹ́ nínú ẹ̀mí lọ́lọ́kọ̀ọ́jọ́ kan ń bẹ lọ́dọ̀ wọn lọ́wọ́ fún ẹ̀yin pásítọ̀ tẹ fẹ́ rà ń bẹ ń bẹ láwọn àbẹ́là dúdú àbẹ́là pupa àyìnrín àti gbogbo àbẹ́là ibẹ̀ lọ́dọ̀ wọn. fẹ́yìn àáfàá tẹ́ ẹ fẹ́ràn àwọn tùràrí tẹ́ máa tàn táwọn ọ̀rọ̀ wá ní ọmọ ọ̀sọ̀kalẹ̀ táwọn mọ̀lẹ́kẹ́ ọmọ ọ̀sọ̀kalẹ̀ ó ń bẹ lójú iléeṣẹ́ Bákítà. fẹ́yìn tẹ́ wá jẹ́ ẹlẹ́ẹ̀dínlógún owó iye lọ́lọ́kọ̀ọ́jọ́ kan ń bẹ lójú iléeṣẹ́ wọn náà. ẹgbìyànjú ẹ̀kọ́ sí iléeṣẹ́ Bákítà bí mo ti sọ fún yín. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n tún máa fi àsìkò yìí mọ̀ fi sọ fún yín pé ojú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ ní gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun yóò dá lẹ́nu yóò dá lọ́la ẹ bá ka iye ọdún tẹ́ ti ń bẹ̀ ń bẹ̀ ọgbọ̀n ọdún ogún ọdún mọ̀rẹ́ kí ló wà fà tó fi rí bẹ́ẹ̀ àmọ́ tẹ́ bá ti pé ojú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ lórí 9-1-2-3-8-2-7 àti 5 bẹ́ẹ̀ bá ti pè wọ́n gbogbo ohun tẹ́ ẹ̀ fẹ́ pátá yóò mọ̀ já sí rọrùn fún yín ni kọ́lọ́hún ṣàmìlẹ̀ kọ̀ọ̀kan wà. Ibi ẹwà àtẹ̀bárò pé olùgbà tẹ́ bá délé kí wọ́n tó tún yín ṣe kò rí bẹ́ẹ̀ o ẹ̀yìn ṣáà ti pè ẹ̀ mọ́ sọ̀rọ̀ ibi ẹ ti ń babọ̀ ibi ẹ dé dúró ibi ẹ lò wọ́n ṣàlàyé ẹ̀ fún yín báwo lẹ́sẹ̀ wá daláwẹ̀ mọ́ kò ẹ̀ pátá lẹ́gbà lọ́hùn-ún tádùá yóò sì gbà tí mo tẹ́ ẹ̀ fẹ́ ó sì já sí rọrùn fún yín. lábẹ́ bẹ́ẹ̀ èyí tá a tún fi kún ìkéde wa lálẹ́ tòní ẹ rí pé àwọn ètò wa tá a máa mú wá sílẹ̀ ìgbọ́yìn yìí aago 8 la máa ń bẹ̀rẹ̀ nílùú Tógò aago 8 tìlú Tógò la máa ń bẹ̀rẹ̀ ní Nàìjíríà ó jẹ́ aago 9 lálẹ́ ẹ ti rí ní Nàìjíríà ó jẹ́ aago 9 lálẹ́ aago 9 yún ẹlòmíà àti kọ́kọ́ sorun wákàtí kan dàrí ná àwọn èèyàn sì ń fẹ́ràn ètò yìí wọ́n sì náà wọ́n fẹ́ máa gbẹ́tò yìí nílùú míì bí France aago 10 alẹ́ nù torí wákàtí méjì ní France wà wájú wa aago 10 alẹ́ ní France nígbà táwọn àṣetò láago 8 ń bí ìlú mi sì wà tó jẹ́ pé bí aago 11 alẹ́ àwa wò pé báwo ni ó ṣe rọ̀ gbogbo wa lọ́rùn torí ìrọ̀rùn tiyín ní ìrọ̀rùn tiwa
ìrọ̀rùn tiwa náà ni ìrọ̀rùn tìyín náà báwo la ṣe ṣe tí gbogbo ó fi rọra lọ́rùn la fi ní pé a gbé ètò tá à ń ṣe níjọ́ Monday ọjọ́ ẹlẹ́ndì yìí ọjọ́ ajé yìí àti tá a máa ń ṣe lọ́jọ́ mẹ́kìrìdì hùn a gbé wá sí aago 7 lálẹ́ èyí tí olóyìnbó pè ní 19 aago 7 alẹ́ a gbé tó ìwàsá aago 7 láti ọ̀sẹ̀ tó ń bọ̀ gbogbo ẹni tẹ́ tí mo retí pé aago 8 lábẹ́rẹ̀ ètò níbẹ̀rẹ̀ láago 8 aago 7 a sún ọwọ́ aago yẹn wá sẹ́yìn ni kó lè rọ gbogbo wa lọ́rùn ẹ̀jẹ̀ àjọ síbẹ̀ kájọgbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àjọ síbẹ̀ kájọgbà bẹ́ẹ̀ a ti sún aago yẹn wá sẹ́yìn aago 7 lábẹ́rẹ̀ sí máa ṣètò yìí fún ìyẹn ètò àdìtúláyé ẹ̀tọ́ mi tá à ń ṣe lónìí á bẹ̀rẹ̀ ní aago 7 alẹ́ ìyẹn 19 la máa bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run láti jọ ajé tó ń bọ̀ wá bákan náà níjọ́ mẹ́kìrìdì tó ń bọ̀ yìí 19 láti bẹ̀rẹ̀ òun 19 láti bẹ̀rẹ̀ òun bẹ́ẹ̀ tí ń gbọ́ yìí náà ni pẹ̀lú ògo Ọlọ́run kọ́lọ́run ṣọ́ àjọ náà lọ. lálẹ́ tó wá dùnà pẹ̀lú ọjà máa tètè lọ ságbá mi ètò tó ti bá wojú aago ọ̀hún ó yára jù mí gan tí mò ń sọ̀rọ̀ lọ ṣùgbọ́n kọ́lọ́run ó ṣàánú wa ilẹ̀ ń ṣú ilẹ̀ mọ́ ọlọ́jọ́ kájọ́ tó ẹ wá nǹkan fìdílé ẹja máa lọ ságbá mi ètò ẹ ṣé. tó òun náà nu ó gba 20 bọ́yìísì tá a bá fẹ́ra dénú gbogbo wa pátápátá ibi à ń lọ nú ayé yìí ó mọ̀ nágbára o ibi ayé ń gbé wa rè yìí ọlọ́run ọba nìkan náà lọ́mọ́ o ló fi jẹ́ pé ohun tá a fẹ́ mú wá fún yín yìí ohun tá a fẹ́ sọ yìí ọ̀run yàbọ̀ ni kì í ṣọ̀rọ̀ ẹnìkan o gbogbo wa pátápátá náà ló kàn báwo la ṣe wá ṣe é tí ó fi gbà ṣíṣe báwo la ṣe ṣe tí gbogbo ẹ̀ ó fi dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀já àjọ náà fàní kájọ jókòó kájọ gbọ́ ìtàfẹ́ mú wáyé wọ́n ń bọ̀ wọ́n dé ẹ máa bá mi ká lọ. ọmọ àtàtà gbẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ kàn yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà gbẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ kàn àgùntì ẹ̀yẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́mí báyé nínú. ọmọ àtàtà gbẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ kàn yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà gbẹ̀mí bẹ́ẹ̀ fẹ́ kàn. máa gùn tèmi yé ọ̀rọ̀ mi kò ní báyé nínú ọ̀rọ̀ gbogbo ò ní báyé nù ọ̀rọ̀ ò ní báyé nù ọ̀rọ̀ tí mo fẹ́ mú wá sórí ètò yìí ọ̀rọ̀ tí mo fẹ́ gbé wá sórí atẹ́gùn lálẹ́ ètò ni ọ̀rọ̀ kan tí ó kọni lóminú ni ẹ̀pẹ̀ ṣáwó bàbá wa kọ̀dé ọmọdé àgbà olóòtú ẹ ṣọlẹ. arákùnrin kan àti arábìnrin kan ni wọ́n fẹ́ra wọn ṣùlọ́kà àwọn méjèèjì mọ̀ kàn fẹ́ra wọn ṣùgbọ́n àwọn méjèèjì tí wọ́n fẹ́ra wọn yìí wọ́n ìlú Benin wọ́n ti pàdé ara wọn tí wọ́n sì fẹ́ra wọn ìlú Benin wọ́n ti pàdé ara wọn tí wọ́n fẹ́ra wọn nígbà tí wọ́n sì fẹ́ra wọn tí nǹkan ò fẹ́ máa jọra wọn wọ́n jọ ń gbé wọ́n jọ ń fà á ọba mi jogún ọmọ kìíní kejì kẹta kẹrin karùn-ún àìkàmọ̀fọ́lọ́mọlẹ̀ Yorùbá wọ́n bí ṣù wọ́n bí wàlẹ̀ wọ́n bá kọ wọ́n sì wọ́n bá bo méjì lọ́mọ. wọ́n bí ohun tẹ́yọ̀ ń bínú ọmọ ẹ̀yin tẹ́ ẹ̀ láǹfààní tẹ́ ń gbọ́ mi ìgbà tó dàbẹ́ ni pé ìyà yìí fẹ́ pọ̀ ìyá fẹ́ mú ọ lómi ìyá náà fẹ́ pọ̀ ìyá àfi Kẹ́mi Rahim mo ti rí yín lójú òpó ṣe ti ń gbọ́ alàgbà Lucas láti sẹ́ńbẹ̀gẹ̀ náà ti ń gbọ́ tí mo sọ mo ti rí yín ìgbà tí ìyá yìí fẹ́ pọ̀ tó fẹ́ pọ̀ jù fún wọn ni wọ́n wá dàárò lẹ́yìn tó ti bímọ bíi márùn-ún ni wọ́n wá dàárò pé àwọn ò lè jókòó sí ìlú Benin ìyá yìí pọ̀ àtọkọ àtìyàwó wọ́n yí ipò wọn padà ẹ̀já pé bóyá
ìlú wo ló súnmọ́ Benin ibi Togo báyìí tá a wà yìí wọ́n wá sílùú Togo nígbà wọ́n sì délùú Togo wọ́n bá ṣe ajé yìí lọ ṣùgbọ́n kò tọ́jọ́ kò tóṣù kò tọ́dún mélòó kan ìyàwó bá ní òun ti rọ́nà bòmíì èyí ò ní pé ìyàwó kọ ọkọ tó mú wá sí ìlú Togo ó kọ̀ kalẹ̀ báwo láṣẹ wá ṣàwọn ọmọ sí ìyàwó kó gbogbo àwọn ọmọ márààrún oko wọn ó di ibi tí ń gbé alàgbà Yakub Daniel àwa náà kí ẹni ẹkú ètò ẹ wà létí gbọ́ yóò dáa fún yín alàgbà Yakub Daniel láti Nàìjíríà ẹ ń bẹ létí gbọ́ ẹ máa bá wa ká lọ nìṣó. Ìyàwó ó kó ọmọ márààrún sọ́dọ̀ obìnrin ó kọ ọkọ tó mú obìnrin wá sílùú ó kọ́ ìgbà tó kọ́kọ́ yìí tóun dá gbé pẹ̀lú àwọn ọmọ ẹ mọ̀ kóbìnrin ò lè ṣe kó má kíní yóò ní jẹ kò ní jẹ kò ní jẹ mọ́mọ́ yìí nǹkan kan náà ni ó mọ̀ jẹ ó ti kó orọkọ̀ mí ìfẹ́ nígbà tó rọkọ̀ mí ìfẹ́ wọ́n máa ń bára wọn ṣeré ìfẹ́ pẹ̀lú ọkọ tuntun ìyá lọ́wọ́ márùn-ún àtọkọ tuntun ó fọkọ tiẹ̀ lẹ̀ ẹni tó sì fẹ́ tuntun yìí náà òun náà. ṣé kìí ṣọkọ ọlọ́kọ ló tún fẹ́. ọlọ́wọ́ márùn-ún ọkọ ọlọ́kọ náà ló fẹ́. torí bá a bá bí ní sọ lè ní ọkọ tòun fẹ́ ìyàwó mi ló ọkọ ọlọ́kọ náà ló fẹ́. tó bá sì kún bẹ́ẹ̀ oníyàwó ńlé náà ni ó tún lọ fẹ́. ẹni tó wá fẹ́ yìí ṣe mọ̀ pé kò sí bí wọ́n ti lè ṣe wọn ṣáà ń jọ wà lásán láì jẹ́ kó wọn níbi wọ́n ṣàbímọ fúnra wọn. wọ́n bímọ fúnra wọn. Ọlọ́run dá wọn lóhùn wọ́n lóyún. lẹ́yìn ọmọ márùn-ún tó ti bí. lẹ́yìn ọmọ márùn-ún tó bíbì kan ó wá tún wá bí ẹyọ kan fún ọkùnrin tuntun tó pàdé lójú ọ̀nà. nígbà ó sì bẹ ẹyọ kan fóun náà wọ́n jọ ń pò ó bọ̀ wọ́n jọ ń bá a bọ̀ wá. ṣùgbọ́n ohun tó wá mú jẹ́ kàyéfì tàbí gbọ́dọ̀ sórí ètò ni pé lẹ́nu lọ́wọ́lọ́wọ́ yìí kò tí ì ju bí oṣù mẹ́ta lọ ọkùnrin tó ṣẹ̀ fẹ́ lọ́wọ́lọ́wọ́ títóbi rẹ̀ Ọlọ́run bọ́kùnrin ṣe jáde láyé nù ó fò ṣọ́lẹ̀ ó sì kú lọ́sàn-án gan èyí náà ṣe ẹ ṣe lọ́dọ̀ yín bẹ́ẹ̀ o ọkùnrin yẹn kú ìgbà tọkùnrin yìí kú tó ṣé orú obìnrin yìí kí ni ó mọ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ àwọn ọmọ tó wà lọ́dọ̀ ẹ̀ wọ́n wá sọ fún bàbá wọn pé ọkọ ìyá àwọn mọ̀ṣẹ́ láìsí bàbá díà tó kí lóun wá fẹ́ ṣe sí òun lòun pa ni òun kọ́ lòun pa òun ẹ má kó bá ẹ ṣáà máa lọ ṣe bí ìyá yẹn ti kó yín lọ ṣùgbọ́n ètò wa tó wá jẹ́ kàyéfì fáwọn agogo náà ọ̀rọ̀ ni pé ní nǹkan ni arábìnrin tó bímọ márùn-ún yìí ló mọ̀ jáde láyé bó ti rí nù ó jáde láyé ó ti jáde láyé ó ti kú báyìí nígbà ó sì kú ṣáwọn márùn-ún tó kó lọ àkọ́bí rẹ̀ òun ti lóyún wọ́n ti fún lóyún. òun náà ti di ẹmọ ó ti di ẹni ó ti di ẹni ọkùnrin àmọ́ ó lóyún kó bímọ ṣùgbọ́n kò ní ọkọ ó ti lóyún ó bímọ ṣùgbọ́n kò ní ọkọ ọ̀dọ̀ ìyá rẹ̀ náà ní gbé. ilé ọkọ tuntun tí ìyá rẹ̀ fẹ́. òun náà kókó lábẹ́ bàbá rẹ̀. àwọn márààrún yìí ní ìsìn wá ò pé nígbà tí ìyá àwọn ti jáde láyé àwọn ò lágbára àti sanwó ilé àwọn ò lágbára àti nǹkan èyí tó kàn ní pé káwọn padà sí ọ̀dọ̀ bàbá àwọn nígbà tí wọ́n sì fẹ́ padà sọ́dọ̀ bàbá náà tẹ́wọ́ gbà wọ́n lóye ọmọ mi káàbọ̀. wọ́n tún lé kan dé o. àmọ́ gbà tí wọ́n dé wọ́n lé kan dé. ọmọ tí ìyá wọn bí fún ọkùnrin tó kú lọ́ bá tún mú yìí náà dání. wọ́n kórè délé nù. bàbá bá ní bóun bá tiẹ̀ gbà ọmọ tó márààrún kọ́ńkó lóye tẹ́ tún mú dání òun ò ní gbà yàn torí kì í ṣọmọ tó ebi ọ̀rọ̀ tí wàá pèsè jẹrè àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ṣe bí wọ́n ní fámìlì ọkùnrin tó fẹ́ ìyàwó tòun ṣe bóun náà ní fámìlì kọ́mọ lọ fọ́kọ́ máa mú lọ ọmọ yìí sunkún pé kò mọ àwọn èèyàn kankan ju àwọn ẹ̀gbọ́n ẹ̀ yìí lọ ojú àwọn ẹ̀gbọ́n ẹ̀ lọmọ yìí mọ̀ bàbá ò sì fẹ́ gba ọmọ ọlọ́mọ kún ọmọ márùn-ún tiẹ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí rọ ọ̀bá pé gbà tó ti dà bẹ́ẹ̀ ọmọ àkópọ̀ náà ni kó tọ́jú wọn kó gbà wọ́n pọ̀ ṣùgbọ́n bàbá yìí yarí pé òun ò ní gbà wọ́n pọ̀ ṣùgbọ́n èyí tó wá ṣe bàbá bá rẹ̀ bẹ́ẹ̀ náà ní pé àbálà àbábọ̀ bàbá yìí ti jú ó gba ọmọ yìí ó kó wọn pọ̀ wọ́n jọ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni tá a fẹ́ gbé yẹ̀wò tá a fi gbọ́rọ̀ yìí sórí ètò wípé àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí tẹnubọlẹ̀ lọ́tùn lósì
wípé bí bàbá yìí ṣe gba ọmọ yìí ó léwu fún ìgbésí ayé àwọn kan sì ń pé ojúlówó rójú ṣàánú tó bá jẹ́ pé òun náà ló kú bó ti kú àwọn kan náà ló tọ́jú tiẹ̀ náà bẹ́ẹ̀ ni wọ́n ní bó ṣe gbọmọ náà ó ṣe dáadáa ṣùgbọ́n bàbá yìí ọkùnrin ò wá balẹ̀ mọ́ òun náà wá rò pé òun fẹ́ mọ́mọ́ yìí lọ fún àwọn àfẹ́sòsíà òun fẹ́ mú lọ fún wọn àwọn agbọmọtọ́ alàgbà Suleiman Alaka mo kí yín o alàgbà Suleiman Alaka mo kí yín ikú gbàgbé yín lẹ́kọ̀ọ́ àrùn gbàgbé yín lẹ́kọ̀ọ́ mo kí yín ẹ máa kí ìyá mi Àjàdí Síkírátù Alaka ẹ bá kí gbogbo ẹbí Alaka mo kí yín bàbá Àkàndé mo dùn àgbà ká máa wà fọ ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ló débi tó dé yìí ẹ̀yin tẹ́ náà fàdé tẹ́ ń gbọ́ mi ìyàwó Kẹ́mi Rahim mo rò pé gbọ́dọ̀ tí mo sọ alàgbà Yakub Daniel mo rò pé gbọ́dọ̀ tí mo sọ alàgbà Suleiman Alaka mo rò pé gbọ́dọ̀ tí mo sọ ẹ dákun ǹjẹ́ bàbá yìí bó ṣe gba ọmọ tí ìyàwó ẹ̀ bí fọkùnrin mi lẹ́yìn ìgbà tó kọ́lẹ̀ tán ọkùnrin yẹn ti kú ìyàwó ẹ̀ kú àkọ́kọ́ náà ṣé wọ́n tẹ̀lé máa rò pé bàbá yìí ló pa àwọn méjèèjì ẹ ṣe wọn ló tó torí pé ká gbé láti bẹ̀ alákọ̀ọ́kọ́ torí agbaniláya kò ní fojú rewo ni o fojú rewo ni Yorùbá wí mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá dédé àsìkò yìí pátápátá gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ lẹ́ẹ̀kan pé mo kí yín àtẹ̀yin tẹ́ gbọ́ lẹ́yìn tẹ́ tètè wá bá wa pé lérí ètò yìí mo kí yín o mo kí alàgbà Yakubu Daniel láti ìlú Èkó lọ́hùn mo kí yín o bàbá wo ni àgbà aníkíníkùn ọmọ ọ̀dọ̀ àgbà bá mi kí bàbá láti ìlú Àgùnbá pé mo kí wọn ní dédé àsìkò yìí pé báwo lo Èkó Nàìjíríà ṣe rí àwa náà wà bí pẹ̀lú ayọ̀ àti ìdùnnú mo sì kí gbogbo ẹ̀yin tẹ́ bá wa pé náà ọ̀rọ̀ ńlá ló délẹ̀ yìí ọ̀rọ̀ ńlá gidi gan ló délẹ̀ yìí alákọ̀ọ́kọ́ kò sí bó ti wù kó rí nǹkan tí wọ́n mọ̀ rò náà ni wípé arákùnrin yìí ló pa ọkọ tó ṣẹ̀ṣẹ̀ lọ fẹ́ òun náà ló sì tún pàyàwó àwọn tán wá wà lókèrè kò sí bá ṣe mọ̀ sọ náà lẹ̀ àmọ́ àwọn tí wọ́n súnmọ́ wọn pẹ́kípẹ́kí wọ́n ò ríran rí ọ̀rọ̀ yìí ju báwa ṣe rí lọ káwá kó méjèèjì pọ̀ káyànnà náà rẹ̀ kí kálukú ṣe kí ni ò kó mú tiẹ̀ bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ obìnrin yìí kí ló dé tó fi kọ́kọ́ ṣé torí pọ́kọ rẹ̀ fẹ́yàwó ni sọ́kọ rẹ̀ ò tọrọ rẹ̀ kó tó di pé ó fẹ́ ni kí ló fa ìjà òun kó tó di pé ó lọ lọ́kọ àfẹ́túbẹ̀wò. àwọn èèyàn mọ̀ rò pé arákùnrin ló pa àwọn méjèèjì wọ́n sì tún wá tó gbé wá sílé tiẹ̀. tí ẹ̀ kọ́ wá tọ́ wọ́n gbèsè ọdún wá kọ́nu. alákọ̀ọ́kọ́ lóhun ò ní lè gbà á. bẹ́ẹ̀ni. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ìyá yìí tó gbé ọmọ ń bọ̀ wọ́n mọ ẹnìkan nílé bàbá ọmọ tí wọ́n gbé ń bọ̀ yìí tí wọ́n gbé ọmọ kì í ṣe wọn ò lè fọmọ yẹn lẹ̀ fún wọn o tí ó ṣe ẹlẹ́rìí wípé àwọn yọ̀ǹda ọmọ yìí pé kó mọ gbé lọ́dọ̀ wọn nítorí ọjọ́ iwájú torí tí nǹkan kan bá wá ṣẹlẹ̀ sọmọ yìí àlè wá rí fámìlì bàbá tiẹ̀ náà tí ó yọjú pé bó ṣe pa bàbá tó pa ìyàwó bẹ́ẹ̀ náà ló tún fẹ́ ṣe kí ni ó tún fẹ́ ṣe pa ọmọ títà wọn ìtorí náà kò lè dédé gbà á bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ìjọba àbí ó gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ìjọba àti fámìlì òkú tó ti lọ yẹn tí ń jẹ́ bàbá ọmọ tí wọ́n gbé ń bọ̀ yẹn àbí kí wọ́n lọ sọ́dọ̀ ọba àdúgbò wọ́n gbọ́dọ̀ ṣèwé kan lé lérí àbí ẹlẹ́rìí kan gbọ́dọ̀ wà láàrin wọn pé ọmọ yìí o ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ tọ́ torí wọn ò lè fi ọmọ yìí sáta ìyá tí wọ́n bá sì sọ pé àwọn ó gba ọmọ títà wọn náà ni ó lè yọ̀ǹda rẹ̀ fún wọn ó lè yọ̀ǹda rẹ̀ fún wọn kán mọ̀ gbé lọ torí ẹrù bí mo ṣe ẹrù àkóbá ló fẹ́ jẹ́ nínú ẹrù rẹ̀ kóhun náà mọ̀ wá mú ọkàn búburú kan fi tọ́ ọmọ yìí torí pé àmọ́ bíi tí orí ń ṣe kíni tí ń gbẹ́sẹ̀ rí kó má fi ẹ̀tanú kan fi tọ́ ọmọ yìí ọlọ́run ti tò ìgbésí ayé ọmọ yìí bó ṣe tò àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó sì jẹ́ obìnrin wọn ò lè fi ọmọ ìyá wọn sílẹ̀ wọn ò sì tún lè gbé ilé ọkọ ìyá wọn yàtọ̀ sílé bàbá wọn ẹrù tí ìyá wọn dì kalẹ̀ tó gbé fún wọn ó di dandan kí wọ́n ṣe kíni kan bójú tó àmọ́ kó tó di pé wọ́n ó gbé ọmọ yìí wá sílé bàbá títí wọn ó di dandan kí ẹlẹ́rìí kan wà dúró fọ́mọ yìí nídìílé bàbá tiẹ̀ kán mọ́ dédé gbé wá lásán torí wọ́n ní wèrè tẹ́ ẹ rí yẹn ó lé èèyàn ìjọ tí o bá lù pa ló mọ̀ àwọn èèyàn rẹ̀. tó bàbá wa Àkàndé mo dàgbà olóòtú nínú àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè mo fẹ́ jẹ́ ká lọ sínú iṣẹ́ mi kan ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé Yorùbá ní olè jàgbà kó má ṣe lójú fìrì ẹ ṣe ó ṣe bí òwe ni wípé
arákùnrin tí obìnrin lọ fẹ́ kú kò ju bí oṣù méjì lọ lóbìnrin náà kú. Ẹ dákun tí ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀ lọ Yorùbá ọkọ kú ìyàwó tẹ̀lé. Ǹjẹ́ Yorùbá ò ní mọ̀ wípé bóyá àkọ́kọ́ ló kọlura wọn bì kan àbí èèwọ̀ kó kọlura wọn bì kan ló fi di ohun tí ó di pé ọkọ kú kò ju oṣù méjì lọ ìyàwó náà ó jọ lọ́wọ́ pé. Ẹ rí kọ́lọ́wọ́n bá fún wa ní ọ̀rọ̀ yìí sọ kọ́lọ́wọ́n bá sì fún àwọn tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ ni. Ṣé rí tí obìnrin bá kọ̀kọ̀ náà alákọ̀ọ́kọ́ tóbìnrin bá kọ̀kọ̀ kí nìdí tó fi kọ̀kọ̀ sọ́kọ àbòsí ló kọ̀ ní àbọ́kọ àrè èyí mu àwàdì rẹ̀ kó tó di pé ó wá lọ ní ọkọ irú ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí. Alákọ̀ọ́kọ́ náà ká mú báyìí bóyá ọkọ tó lọ fẹ́ ó ṣeéṣe kó jẹ́ oníyàwó ńlé ni. Ọkọ tó lọ fẹ́ lọ́wọ́lọ́wọ́ ó lè ṣeéṣe kó jẹ́ oníyàwó ńlé ni. Pàtó jẹ́ oníyàwó ńlé kọ́ ìyàwó tó bá ń lé ó wá jẹ́ ìbínú fóun pé wọ́n fẹ́ lòmíì sí òun lẹ́yìn kàkà kéku mọ́jẹ sèse Yorùbá ní á fi ṣe kí ni. ó ṣe fi ṣàwàdànù ní. Kàkà kó jẹ́ pé wọ́n ni ó wá wọlé tí ọkọ ò ní mojú mi á jẹ́ kí gbogbo àṣẹ kí ni kájọ pàdánù rẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n pàdánù ọkọ tán kọ́ ó ti bímọ kan bóun náà bá tún wá jókòó pé òun náà tuntun máa ṣe opó àbí òun náà tún padà jẹ nínú ogún ọkọ tó àti mọ̀ pé bóyá ọkọ ìbẹ́yẹ ni tó ní ṣéǹjì díẹ̀ tó bẹ̀ lọ́wọ́ àbí kò sówó àbó ní kankan lẹ̀ ni tó bá jẹ́ni tó ní kankan lẹ̀ ni tí wọ́n tún wo tí wọ́n yanjú rẹ̀ náà kọ́ torí ó ti lànà kalẹ̀ ọ̀nà ti pọ̀ ńlẹ̀ fún pé tó bá ti dà bẹ́ẹ̀ àmọ́ rò sí gbá àmọ́ rò sáwo àmọ́ rò sí kòkò bàbá ṣàṣùn. Tó káwá tún sọ pé àbí ọkọ rẹ̀ náà ló wá jowú pé ìyàwó tòun kọ̀ wọ́n lọ fẹ́ lòmíì. Òun sì ṣe é fún. Ṣé ó lè wá pa ọkọ tán kó tún pa ìyàwó torí àníyàn tó bá fi papọ̀ tẹ́lẹ̀ ni pé kí ìyàwó tòun ṣe kí ni kó padà sọ́dọ̀ tòun. Torí náà ká kúkú gbé ti ọkọ ìyàwó sẹ́bàá kan. Nígbà míì àwọn obìnrin máa ń fi ẹ̀tanú pé màá fi hàn wọ́n fi mọ́ kó bara wọn. Torí obìnrin tẹ̀sán kó tó di pé obìnrin kọ̀kọ̀ olóòtú kó tó di pé obìnrin kọ̀kọ̀ méjì ni tó obìnrin ti bímọ 5 ọmọ ti di mọ́dé tó wá ní pé ìyá kan níjẹun lòun kọ̀kọ̀. Kò lè fóbìnrin ju pé àbí kó sọ pé bí ìyá ṣe ń jẹ wáyìí bí mo ṣe bọ́kọ mi jìyà tó yìí ó tún wá lọ fẹ́ ẹlòmíì sí mi lẹ́yìn èyí ń mú kóbìnrin ṣe tètè kó fi kọ̀kọ̀. Ẹ wá dákun bí tẹ́ dé yẹn á tún kankan bẹ̀. Ìyáàfin Kẹ́mi Rahim ẹ sọ wípé òdodo ọ̀rọ̀ ni àwọn bàbá sọ tí ìmọ̀ bí tí wọ́n ti sọ òdodo ọ̀rọ̀ o òun dẹ̀ tí ìmọ̀ yìí tẹ̀ ń sọ nípa òdodo ọ̀rọ̀ bóyá bí wọ́n ṣe gba ọmọ sọ́dọ̀ lẹ́bi sọ pé. ẹ̀ka tí wọ́n sọ ni wípé ìbátan ti sọ òdodo ọ̀rọ̀ ni wípé ọkọ ò lè pa ọkọ ò lè pa. kò lè jẹ́ bẹ́ẹ̀ torí pé. àwọn náà ni ó tu ẹni sọ ìbólé àná ni. ni ó tu ibi tẹ́ ẹ sọ pé wọ́n sọ òdodo ọ̀rọ̀ ọ̀hún kílẹ̀ gbọ́ ń bẹ̀ tẹ̀bí náà òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ ń bẹ̀ torí ẹ ká máa yànnà náà ẹ̀lẹ́yẹ kọ̀ọ̀kan. Ẹ wá gbẹnu lé ọ̀rọ̀ kan tó ẹ gbẹnu lé nìsín wípé obìnrin ó lè torí pé wọ́n fẹ́yàwó léwu lẹ́yìn ẹ wá dákun obìnrin tó bímọ kìíní kejì kẹta kẹrin ìkarùn káwá wò ó lọ sàn báyìí pé torí pé àfẹ́ máa túdí ọ̀rọ̀ yìí lọ jù ní káwá wò ó pé ṣé tó bá fẹ́yàwó lé obìnrin tó bímọ 5 lẹ́yìn kí ló fẹ́ mu tó fẹ́ torí ẹ̀ kó lè ọkọ. Àìṣe wọn ló tù nǹkan tó mu tó fi lọ náà kọlẹ̀ tí ìbá ṣe bẹ́ẹ̀ sẹ́ obìnrin ò lè sọ pé yà ń jẹ òun kó ti bímọ 5 kó kọkọ kójọ kọ ní ó padà ní. Ibi tó wá lọ ṣé ó jẹ́ ní àkọ́kọ́ bí ibi tó ń lọ ẹnì kejì lòun náà lọ jẹ́ ibi tí ń lọ. ọ̀rọ̀ débẹ̀ olóòtú ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n túmọ̀ ọ̀rọ̀ yìí dáadáa o sẹ́rí tí obìnrin bá ti bímọ bíi 5 àbí 4 ní ọkọ tó lóun kọ̀kọ̀ pípọ̀ wọn yìí sábà nọkọ̀ wọ́n jókòó fúnra wọn tó bá jóbìnrin tó ẹ̀rí wọn yìí sábà nọkọ̀ wọ́n jókòó lé wọn wọ́n lè mọ̀ ṣòwò kan o àmọ́ wọ́n ní ọkùnrin kan tó ṣe pé wọ́n mọ̀ bá jáde wọ́n yìí lọ nọkọ̀ bẹ́ẹ̀ sẹ́rí tóbìnrin fi lọ nọkọ̀ sẹ́ tẹ́ bá wádìí ẹ̀kan tẹ́ bá bẹ̀ ni pé bí wọ́n ṣe jìyà tó sẹ́rí ẹ mọ̀ pé ó nira fún wọn láti ìlú kan ní a fi wá sí ìlú kan ẹ rí i pé nǹkan tóbìnrin mu tó fi lọ nọkọ̀ ni pé bí wọ́n ṣe jìyà tó tí wọ́n fi wá dénú ìlú yìí tí wọ́n sì bímọ 5 ẹ rí i pé ọkọ yẹn tún nẹsẹ̀ ta àbí kó jẹ́ pé ọkọ yẹn fẹ́ ẹnìkan wọlé tó jẹ́ ìbànújẹ́ fún yóò wá rò pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èmi náà fi hàn ẹ́ pé mo sì tún kù ní Ṣàngó Òde. pé ọkùnrin tún lè pè wọ́n ọkùnrin tún lè pè ní. yóò wà lọ dọ́ra wò ó ta. ẹ wá irú ọkọ bẹ́ẹ̀ ló ní tó fi bímọ irú bẹ́ẹ̀ tó fi lọ pàdé irú nǹkan tó pàdé tẹ́ bá tún di ọ̀rọ̀ nǹkan tẹ́ bá ń bẹ̀ ni. torí kóbìnrin tún bímọ 5 tó kọ́kọ́ lẹ́ẹ̀kan náà tún nọkọ̀ lótú
kò yá ó fi ṣe fọ́rífọ́rí ni. tó ìyá wa Kẹ́mi Rahim ẹ ṣeun ẹ kú làákàyè mo dúpẹ́ lọ́dọ̀ yín pé tẹ̀ ń bá wa lọ wọ́n ní nípa ọmọ tẹ́ ẹ sọ pé bàbá náà gbà sọ́dọ̀ àti pé kó tó gbà sọ́dọ̀ ó gbọ́dọ̀ pe àwọn fámìlì nínú fámìlì àwọn ọkùnrin yẹn àbí kọ́nẹ́lẹ́rìí kan kí wá padà sídìí ọ̀rọ̀ yẹn tó bá jẹ́ pé ní fámìlì ọkùnrin tó kú yẹn torí pé gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ìgbà tó yí obìnrin kú àwọn fámìlì ọkùnrin ti bí yẹn wọn ò tí ì mọ̀ ń bẹ̀ bí ìgbà tó sì ń gbéra wọn lálẹ́ ni wọn ò tí ì mọ̀ pé ọkùnrin kejì tó fẹ́ ni wọn ò tí ì mọ̀ pé ọkùnrin kejì tó fẹ́ ni débi pé ọkùnrin yẹn gan yóò wá sọ pé àwọn fámìlì òun níyà lọ́mọ márùn kan tó bímọ fóun tó bá jẹ́ pé ó bá ti mọ̀ àwọn fámìlì bá ti mọ̀ ni wọn ò ní fọmọ yẹn lẹ̀ kó tẹ̀lé àwọn ti bí lọ ṣùgbọ́n gbà tó jẹ́ pé ọmọ ọ̀kọ̀ọ̀kọ̀ ìyàwó ọ̀kọ̀ọ̀kọ̀ lọkùnrin yìí fẹ́ ọmọ ọ̀kọ̀ọ̀kọ̀ ló sì bí ọmọ ọ̀kọ̀ọ̀kọ̀ ló bí tí ò fi hàn àwọn mọ̀lẹ́bí ẹ̀ nísìn ṣerú ọmọ bẹ́ẹ̀ la fi wá ti dáta. ṣeun ọkọ yìí kì í ṣe pé kó tọmọ ìyàtọ̀ ṣe yìí kó ní ẹlẹ́rìí kan yálà bí ò tẹ̀ rí ẹlẹ́rìí kan nídìílé bàbá ọmọ yìí torí kò lè ta ọmọ yìí dànù náà ó di dandan kó tọ́ ọmọ yìí torí àmọ̀rúfẹ́ erí tí ọmọ yìí gan gbé ń bọ̀ bóyá Ọlọ́run ti kọ́ pé ọmọ mẹ́fà náà ni ó bí lọ́dẹ̀dẹ̀ rẹ̀ kó tún lọ fi síbì kan kó tó di pé ó padà wá sọ́dẹ̀dẹ̀ rẹ̀ nǹkan tí ó ṣe bẹ́ẹ̀ náà ni pé bó jẹ́ nínú ẹlẹ́rìí ìdílé ìyá tó kú yìí náà ni kó sànẹ́ nìkan dandan pé ó ṣeé ṣe kó wá yíwọ́ o àwọn ilé ìjọba ṣe kíni ni ó jẹ́ ẹlẹ́rìí rẹ̀ níwájú ìjọba àbí kó lọ síwájú ìjọba kó lọ ṣe ìwé kan pé bí ìyá ọmọ yìí ṣe rìn rèé o bó ṣe kú rèé o bó ṣe bímọ yìí rèé o àwọn ọmọ tòun ló gbé ọmọ yìí wá délé wọn ó sì ṣèwé kan fún yóò gbé dání kò jù bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ ilé ọba àdúgbò ó sì lè jẹ́ ilé ìjọba kò jù bẹ́ẹ̀ lọ. ìyá wa Kẹ́mi Rahim tún kọ wọ́n ní àkọsílẹ̀ wọn yẹn wọ́n ní ẹnìkan kò lè pẹ́ nìkan èmi ò gbà ń bẹ̀ yẹn ẹ mọ̀ títí ìyá wa Kẹ́mi Rahim ọ̀rọ̀ tẹ́ sọ wọn ò gbà ń bẹ̀ wọn wípé àkọlé pé ẹnìkan ò lè pẹ́ nìkan bàbá wa kọ̀ dé mi ayédè dúró yìí. ẹ ṣeun ló sẹ́rí ọ̀rọ̀ tí ìyá wa sọ ọ̀rọ̀ tó bọ́ọ̀dì ayé mu ni wọ́n ó bóde ayé mu tó ṣe pé tá a bá fẹ́ fa ọ̀rọ̀ gùn ẹ jẹ́ á mọ̀ sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ní gbangba pé ẹnìkan ò lè ṣe kí ni kò lè pẹ́ nìkan àmọ́ tá a bá dénú yàrá tá a bá padà sínú yàrá ìyá Kẹ́mi Rahim ẹnìkan lè pẹ́ nìkan òde ayé ni ká sọ́gbé ẹ̀gbọ́n kí kálukú sọ́rìnrìn lóde ayé ẹ̀dá yẹn lè pa ẹ̀dá yẹn ṣe bá ń rí àṣàrin lójú amúmọ́wòrán bóyá kálukú kan ti ń géré èèyàn dànù ṣé ẹnìkan lè pẹ́ nìkan nù. a lè sọ pé àkọsílẹ̀ ló mú tán igore. kì í ṣe àkọsílẹ̀ o. tó alàgbà kí láti ìlú Luxembourg ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Radio Oriol ní alẹ́ tòní bákan làgbà Yakub Daniel àwọn ń bá wa pé wọ́n sì ń bá wa tẹ̀lé tòlí lọ. ẹyin nígbà tá a sọ pé ẹnìkan lè pa ẹnìkan tó bá rí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ọmọ bàbá ọlọ́mọ márùn-ún ṣé wọ́n máa wá fojú rẹ o bàbá wọn báyìí nísìnyí. obìnrin alàgbà Yẹkínì Àkànbí Abíọ́dún láti Nàìjíríà ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin náà akíyípẹ̀kú ètò ẹ máa bá wa nìṣó. ẹ ṣeun olóòtú ṣe rí ìbéèrè tẹbi mí yẹn pé ṣé bàbá wọn ò lè bínú sí wọn. wípé àwọn ọmọ yìí ṣé wọn lè fojú ro bàbá yìí pé ṣé bàbá àwọn yìí bàbá àwọn yìí ṣé kò nẹbọ lẹ́rù ṣé èsì kí bàbá àwọn ló pàyàwó ló pàyà àwọn ló tún pọkọ ìyá àwọn. ẹ ṣeun olóòtú ṣe rí àwọn ọmọ yìí bẹ́ẹ̀ ṣe ń wò wọn wọ́n gbọ́n ju àwọn méjèèjì lọ wọ́n gbọ́n ju ìyá wọn àti bàbá wọn lọ. nítorí ẹ rí gbogbo ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ yìí láti ilẹ̀ wá tẹ́ bá bí wọ́n nísìn wọ́n yànnàná rẹ̀ fún yín tí jẹ́ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé wọ́n mẹni tí ó jẹ̀bi wọ́n sì mẹni tí ó jàre tí a bá ní àfojú inú wo gan wọn náà wò pé àti tàwọn tó ti bímọ márùn kí ló lè mú tí ó fi kọ bàbá tàwọn tó di pé ń lọ nọkọ tó tó di pé ń bímọ tó tó di pé tó ń di ẹrù ọmọ fáwọn nísì tí fi ń lọ sóde ọ̀run. tẹ́ bá bí àwọn ọmọ yẹn gan pé gbà tẹ́mi ẹ̀ fẹ́ bọ́ ta ló wà lọ́dọ̀ rẹ̀ yóò sọ fún yín pé omi bọ́ lójú ìyá àti tàwọn torí ikú tó pa ikú àbámọ̀ ni olóòtú torí Yorùbá ní wọ́n ní òye kan tí òkú bá kú tí wọ́n bá débẹ̀ tán bá wo ojú rẹ̀ wọ́n sọ fún yín pé irú ikú báyìí ló pa ikú àfọwọ́fà ni wọ́n sàásì ni wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan náà ṣé àwọn tó lóye tẹ́ bá ròyìn ikú ọmọbìnrin yìí fún wọn wọ́n sọ fún yín lẹ́ẹ̀kan náà pé ikú àfọwọ́fà ni ikú tó kú. kẹ́yìn wà lẹ́ ọ̀kọ́kọ́ bímọ kọ́mọ mọ́ ti dàgbà kọ́kọ́ kú kóhun náà tún kú tẹ̀lé ikú àfọwọ́fà làwọn méjèèjì kú yálà ọkọ rẹ̀ tó lọ fẹ́yà ọlọ́mọ márùn-ún pamọ́
ọmọ mélòó gan lòun gan ti bí àti ìmọ̀ nísì. àmọ́ bóyá lè ìgbésí ayé wo lòun gan náà lòun ní kọ̀kọ̀ rẹ̀. pẹ̀lú ìyàwó tí ń bẹ lé. Ikú iṣẹ́ kò tí ọwọ́ ọkọ rẹ̀ wá rárá, ọkọ tó kọlẹ̀ kò tí ọwọ́ rẹ̀ wá rárá, tá a bá ní ká dálẹ̀ ká tún ṣá kò tí ọwọ́, torí kò lè mú wọn sọ́kàn débi pé òun ó pa ọkọ òun ó tún pa ìyàwó, tó bá pa ìyàwó kò ní àwọn ọmọ rẹ̀ ta ló fẹ́ bá wọn tọ́. Ká má wá ikú ìyá ìsọdọ̀ ọkọ rẹ̀ tó kọlẹ̀, ká wá síbi tó ti lọ náà kọ. Bẹ́ẹ̀ ni olóòtú, ká wá síbẹ̀. ẹ wá dákun, ẹ jẹ́ kí a wá fi òye ká fi wo ọ̀rọ̀ kan. Òye tá a fẹ́ fi wo ọ̀rọ̀ yìí, Prince Alhaji Mogaji Ajíṣefínní àwọn bó ti ń lo lùbẹ̀ náà ni wọ́n ń lo Nàìjíríà ni wọ́n ń lo jìgò. lòmìnira wà lọ́wọ́ báyìí. Bóyá jìgò ni wọ́n wà tí wọ́n ń lò báyìí. Prince Alhaji Mogaji Ajíṣefínní káàbọ̀ sórí ètò. Alàgbà Yẹ̀kínì Àkànbí Abíọ́dún wọ́n ní Alhaja Yẹ̀kínì àti ìyá Àsákété wọ́n ní wọ́n kí wa ìyá Fátímọ̀ nílùú Sákété wọ́n kí wa ẹkú dédé àsìkò ẹkú gbádùn ètò àádọ́ kìín àkí lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá Àkàndé ọmọdé àgbà, nǹkan tí ò tí ì yé mi inú ọ̀rọ̀ yìí ni pé kí ni èrò obìnrin lórí kóbìnrin bímọ 5 kó wá torí pé ọkọ òun fẹ́yàwó wọlé òun á torí ẹ̀ kó jáde? Ṣé ẹ rí i pé àṣàsí ni àbẹ́ẹ̀dì ni? Ẹ ṣeun, kì í ṣàṣàsí lọ́dọ̀ obìnrin. Àṣàsí ni ó jẹun. Kì í ṣàṣàsí lọ́dọ̀ obìnrin. Ṣé obìnrin lè mọ̀ọ́mọ̀ tó bímọ 5 kó sì wá kọ̀kọ́ lẹ̀, kó wá kọ̀kọ́ torí pé ìyàwó òun ọkọ tòun fẹ́ obìnrin tuntun kóun sì kọ̀kọ́ lẹ̀? Kì í ṣàṣàsí lọ́dọ̀ obìnrin. Ó dàbí eré lọ́dọ̀ obìnrin ni pé ṣé nǹkan tí o ní kò wù ẹ́ yẹn ṣebí kò wù ẹ́. Ó wọ ẹlòmíì. Lọ́dọ̀ obìnrin bó ṣe rí nù. Nǹkan tí wọ́n sọ pé kò wúlò fún wọn tó fi lọ fẹ́ lòmíì, á fi hàn ẹ́ pé ó wúlò fẹ́ lòmíì láì mọ̀ wípé àṣìṣe ńlá ló jẹ́. Kí eléyìí ṣe kí ni kó kọ́ àwọn obìnrin míì lọ́gbọ́n. Bẹ́ẹ̀ náà ló wà fọkùnrin mi, àbí kó gbọ́ pé òun fẹ́ yàwó lé, ìyàwó tòun jáde pẹ̀lẹ́ lòmíì, tẹ́lòmíì ò fi lọ para rẹ̀ dànù pé nǹkan tí tòun lẹ́lòmíì tún gbé yìí ó lè para rẹ̀ dànù, àbí kó tẹ̀ lóhun pa obìnrin ọ̀hún dànù kó ṣe kó ṣàwọ̀. mo wá fẹ́ padà sórí ọ̀rọ̀ kan. Ọ̀rọ̀ tí fẹ́ padà sórí ẹ̀ ni pé kó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ọkùnrin àtàwọn obìnrin náà. Ṣé rí ọkùnrin tó fẹ́ obìnrin yìí ọlọ́mọ 5 ó fẹ́ ọlọ́mọ 5 kò jó ó kú kò pọ́dún kò gbóṣù ó kú wọ́n fọwọ́ òkú òlòlẹ̀. Obìnrin gangan náà tóun náà bímọ 5 fẹ́ nìkan tó wá jẹ́ pé ọmọ yẹn kan ló wá bí ń bomi ló dọ̀ràn, òun náà mà ṣe bẹ́ẹ̀ ó kú. Ó gbẹ́yọ kan lẹ̀. Kí ni mo fẹ́ wá fọwọ́ fàyọ̀ ńbẹ̀ ni pé ẹ dákun, inú ìṣẹ̀dá àwọn èèyàn nínú ayé a rí pé kì í ṣe gbogbo èèyàn ni ẹlòmíín balẹ̀ ohun tí òun ti balẹ̀, bóyá ohun tí wọ́n fi bí ẹlòmíín nínú ẹbí ẹlòmíín wípé tí obìnrin yìí tó bá fi lè fẹ́ wá nínú ẹbí wa o, tó bá jáde tó lọ fẹ́ lòmí o kò ní sórí rẹ bẹ́ẹ̀, àbọ̀kọ gangan tó ọkùnrin tó bá gbogbo eré rẹ̀ kò ní sórí rẹ mọ́. Ó lè jẹ́ nǹkan kọ̀kọ̀ torí kò sẹ́bi tó máa tó gbúrò jáde, ó lè jẹ́ nǹkan kọ̀kọ̀ inú ẹbí ni. Ẹ wá dákun, ṣé ẹ̀yin ò lérò wípé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ wípé inú ẹbí kan o tóbìnrin kan bá fẹ́ wọn bẹ̀ tó bá jáde báyìí inú kóbìnrin yẹn pàdé okó òjijì àbí kó dáradára àbí kí nǹkan kó ṣẹlẹ̀ sí tábọ̀ wá rí bẹ́ẹ̀ ìjẹ́ nǹkan tó da ni kí àwọn ẹbí kan kọ́ máa fi léyìí pẹ̀lú ẹbí wọn pé obìnrin tó bá ti kọ̀ wá báyìí jagunjagun. Ẹ ṣeun ló ti ṣe rí. Mo kí bàbá wa Alhaji Rasaki Àrò Adégòkè láti Republic of Ireland. Ẹ ṣeun ló ti ṣe rí, ìbéèrè gidi ni ìbéèrè tàbí mi ṣe rí kó tó di pé àwọn ìdílé kan tó ṣe pé wọ́n nírú orò bẹ́ẹ̀ tán máa ṣe àbí wọ́n nírú nǹkan bẹ́ẹ̀ ní ìdílé wọn kì í ṣe irú obìnrin tá à ń sọ yìí ni wọ́n máa ń ṣe fún irú àwọn tí wọ́n sábà ṣe bẹ́ẹ̀ ní ìdílé olóyè kan káti wá sọ pé kò sí ìdílé olóyè kan pé ìdílé tiwa bẹ́ẹ̀ ni kó tó di pé wọ́n ṣe irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ fún obìnrin kan olóòtú kì í ṣe irúfẹ́ obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ó túmọ̀ sí wípé torí pé ètò tá à ń ṣe yìí àwọn tí wọ́n ń gbọ́ wa kó lè máa jẹ́ ẹ̀kọ́ fún wọn ẹ fi ń yé wa ní ìsìn wípé irú nǹkan bẹ́ẹ̀ ń bẹ tí wọ́n ń ṣe àmọ́ náwọn ìdílé bẹ́ẹ̀ ni ó náwọn bóyá àwọn ìdílé olóyè wípé wọn ò ní fẹ́ kí ọmọ kan tún lú ọmọ wọn nínú ẹbí yẹn àbí ìdílé ọba ìdílé alágbára kan àbí ìdílé àwọn alágbára kan àwọn onímọ̀ sábà ló láyé àtijọ́ pé bẹ́ẹ̀ nìkan bá gbàyàwó àwọn
ikú ló gbé. kábíyèsí Elédùmarè. bẹ́nìkan bá ti lè lùyàwó wọn ní ẹ̀yìn ó lu kú ó lu àdàmú ni. bàbá àkọ́jọ́ mọ́ọ̀dù àgbà olóòtú. ẹ jẹ́ ká wá wo ayé tá à ń lò yìí. ayé ìgbà kan ẹni pé ayé kéré ìlú kéré tọmọ olóyè bá ń bọ̀ á ti mọ̀ kọ́ ọmọ olóyè ló ń bọ̀ yìí á ti máa ṣe rákàdédé ọmọ olóyè ló ń bọ̀ yìí tá a bá rí ọmọ akin tí ń bọ̀ á ti mọ̀ kọ́ ọmọ akin ní ń bọ̀ ṣùgbọ́n ayé tá à ń lò ní ìsìn ọmọ olóyè gan àdámọ̀ láàrin ìlú mọ́ ọmọ akin àdámọ̀ mọ́ gbogbo wa lákin gbogbo wa lọmọ olóyè àdẹ́nì kankan mọ̀ mọ́ kí báwo irú ọmọ olóyè mi tó ṣe pé ọmọ olóyè mi ń bẹ tí ó mọ̀ kọ́ ọmọ olóyè lò ọmọ akin ọmọ alágbára mi ń bẹ tí ó mọ̀ kọ́ ọmọ alágbára lò torí bí ó bí wọn sí bóyá òun náà jálẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n fi ń ro wọn inú ilé wọn ìmọ̀ ń tẹ̀lé wọn káàkiri. láyé tá a wà yìí mo ò tún sábà máa lórúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kò sí mọ́ láyé tá a wà yìí ó wà o àmọ́ n ò tún sábà máa lo nǹkan bẹ́ẹ̀ tó láyé ti gbòòrò. mo ti gbà tí wà tó wá níbẹ̀ ọkùnrin tó wá fẹ́ tó fẹ́ obìnrin ọlọ́mọ márùn-ún yìí ṣé ó sì ṣe nísìnyí. olóòtú ó sì ṣe àwọn méjèèjì ṣiṣẹ́ ẹni tó ọlọ́mọ márùn gan ẹni sùn sẹ ọlọ́mọ márùn tọ́lọ́ náà wọ̀ kẹ́ni kan ní ó fẹ́ òun tàbí kó jẹ́ kó ti ń ṣe ṣìnà. olóòtú tí ò bá ṣiṣẹ́ tí wọ́n ti jọ ń kọlura wọn kó tó di pé ó gbé kó lé ọkọ rẹ̀ sẹ́ẹ̀rì tí ò bá ṣiṣẹ́ ni ọmọ tó bí ìyẹ̀wò yóò ti ní fámìlì kan ẹ rí i pé ó ti jáde nínú ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìyàwó ọmọ kọ̀ọ̀kan ni wọ́n bí ìyàwó kọ̀ọ̀kan ni wọ́n fẹ́. àṣìṣe ló jẹ́ fáwọn méjèèjì jẹ́ rí nǹkan tó bá da gbogbo òlu la fi ń hàn nǹkan tó bá jẹ́ nǹkan burúkú náà la máa ń mú tọ́jú sẹ́bà olóòtú ṣé rí kinní kan máa ń ṣẹlẹ̀ o. àṣìṣe yẹn náà ló pa wọ́n. bàbá Alhaji Rasaki Aradogòkè ẹ ṣe wọn kí wa pa kó ètò ṣé rí nǹkan kan wà tí mo ń ṣẹlẹ̀ tí mo fẹ́ káàjọ náfààní láti wọ̀ ṣé rí pé mo ní ọmọ márùn-ún ni ọmọbìnrin ibi kò dẹ̀ síbò tilẹ̀ wò tí ọkọ bá kọ ni ọkọ lẹ̀ ló fẹ́ ọkọ òun ló kọ́kọ́. ọ̀dà ọkọ̀ọ̀kọ̀ agbàpọ̀ kọ̀kọ̀ ìyàwó mi ọkọ̀ọ̀kọ̀ kájà gbà bẹ́ẹ̀ bó tilẹ̀ wò kórí ọkùnrin kan ní òfẹ́ ṣùgbọ́n àwọn ọkùnrin tá a wà ní ìsìn gbà tá a rí pé lè ti bímọ ó ti rí pé ó ti bímọ márùn-ún ó sì bóyá létí ẹ̀ náà ò tó dáadáa lórí pé káwọn tó máa yíra àwọn ọmọ. sọkùnrin yìí ọkùnrin náà. àṣìṣe ìbéèrè tẹ́ bí mi gangan lẹ ti túmọ̀ rẹ̀ ilé rẹ̀ ò dáa ṣé ilé ọlọ́mọ márùn tí ò dáa tó bẹ́ jáde ṣó yẹ kó gbé agbọ̀n jáde méjì tí mò ń bora wọn ni agbọ̀n tó ti jáde. sọmọ pé ohun tẹ́ ń sọ yìí ohun tẹ́ ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jì sínú kòtò yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìyàwó létí ẹ̀ ò dáa ṣùgbọ́n òun náà ń kọ tìta dà. ṣe rí àwọn ọkùnrin tá a já lu kòró yìí ṣe rí àwọn ọkùnrin mi anílàkàyè púpọ̀ jù ọkùnrin mi sábà gbé ọlọ́mọ márùn báyìí wọ́n jọ sọ láàrin ara wọn ni o bẹ́ẹ̀ náà ni obìnrin míì náà tó ti bímọ tá à ń sọ mo ti sọ nípìnlẹ̀ tẹ́lẹ̀ pé obìnrin tó ṣe pé tó bá jẹ́ pé ọkọ ló kọ kò ní lọ́kọ mi tó bá jẹ́ ọkùnrin ló kọlẹ̀ kò ní lọ́kọ mi òun ló kọ́kọ́ pé màá kọ ọkọ yìí sẹ́ẹ̀ máa fi hàn pé mo tó nǹkan báyìí ṣe ní mo mú lobìnrin fi bímọ mẹ́rin títí dẹ́tù mọ̀ gbọ́ pé ó tún lọ lọ́kọ mi pé òun ó tún ẹ jẹ́ ká túbẹ̀ yẹn dáadáa ohun tá a fi túbẹ̀ ni pé ṣé tí obìnrin bá bímọ mẹ́ta mẹ́rin tó bá tá a bá wá rí i pé ó lọ ní ọkọ mi ṣé ó ti túmọ̀ sí pé òun ló kọ́kọ́ ni. òun ló kọ́kọ́. ó ń bẹ́ẹ̀ nu obìnrin tó yẹ pé ọkọ kọ́ àbọ̀kọ́ sá lọ àbọ̀kọ́ gbèsè kan débi pé kò lè dá dúró bẹ́ẹ̀ àfi kó ṣé obìnrin bẹ́ẹ̀ ni pé ọkùnrin kọ̀ tó sì ṣe pé ó lọ ní ọkọ. ọkùnrin ò tóbìnrin kọ̀ lẹ̀ ọkùnrin kankan kò tóbìnrin kankan. ìyá Àbíkẹ́mi Rahim ṣé lóòótọ́ lọkùnrin ò tó láti kọ obìnrin ilẹ̀. ọkùnrin ò tó láti kọ obìnrin ilẹ̀ tóbìnrin bá ṣe tán. Alájà Yẹ̀kínì àti ìyá Fátímọ̀ Olùsákété tí wọ́n ń bẹ nílùú Ṣàngó ṣé lóòótọ́ lọkùnrin ò tó láti kọ obìnrin ilẹ̀. àfi tóbìnrin bá ṣe tán àti kọ. irọ́ ó túmọ̀ sí pé tá a bá wọnú ayé lónìí pé ọkùnrin kọ obìnrin obìnrin kọ ọkùnrin lẹ̀ pé ọkùnrin ní máa ń kọ obìnrin lẹ̀ obìnrin ní máa ń kọ ọkùnrin lẹ̀ ọkùnrin ò lè kọ obìnrin sílẹ̀ alọ́kùnrin ò tóbìnrin kọ lẹ́sẹ̀ àwọn tí obìnrin tọkùnrin tí wọ́n pe gbogbo èrò tó ní òun kọ òun ṣe bá òun ṣe gbójú gbogbo èrò ló ní kọ́kọ́ tòun bá òun jáka pé òun ó tún bímọ fún un lé ó sì bí. ó bí. kábíyèsí lè tún wà rẹ̀. tóbìnrin bá ṣe tán àti kọ̀kọ̀ ní òkọ̀kọ̀. mo kí alàgbà Wàsíù Inúsà ẹkú ìbánidásí ẹkú ìbánikálọ ìyẹn lórí ètò wa yìí alàgbà Wàsíù Inúsà táwọn náà wà pẹ̀lú wa tí wọ́n wà lọ́wọ́lọ́wọ́ báyìí àkí káàbọ̀ sí orí ètò wa tó bàbá Àkàndé ọmọ ọdọ àgbà
nítorí pé àkókò tí ò bá ní ṣọ̀rẹ́ ó sì wù ní ká jẹun pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fọ fún kò fún wa láǹfààní ṣùgbọ́n bí tí ọ̀rọ̀ yìí tá a fi ń tì sí yìí ọ̀rọ̀ kan ní ìbéèrè kan ni tó jẹ́ pé àwọn obìnrin wọn lè dáhùn ìbéèrè yìí pé ọkùnrin ò tó kọ obìnrin báwo lọkùnrin ò ṣe tó kọ obìnrin tá a bá lọ tá a bá bọ̀ bá gbé ọkọ mi ló kọ̀ mí ọkọ mi ló kọ̀ mí ọkọ mi ló kọ̀ mí ṣé gbólóhùn ọkọ mi ló kọ̀ mí yẹn kò wá ṣiṣẹ́ mọ́ ni. ẹ olóòtú lẹ́nu mọ̀mọ́ wa àtijọ́ nǹkan tẹ́ mọ̀ gbọ́ lẹ́nu wọn ni pé ọmọ mi ní ṣe kíni o ní jókòó tì ọmọ mi ní jókòó tì ọmọ mi ní jókòó tì nígbà táyé lu jára wọn yìí ló di pé ọkọ mi ló kọ̀ mí ọkọ kan ò kọ̀ obìnrin ọkọ ò tó obìnrin kọ̀ èmi mọ̀ sọ títí dijọ́ kú ọkùnrin ò tó obìnrin kọ̀ obìnrin ní kọ̀kọ̀. èmi ò ẹ mọ tẹ́mi ò fi wá gbà nígbà tí ọkùnrin bá tó fẹ́yàwó méjì tí wàhálà wà fẹ́ pọ̀jù fún ìyàwó kìíní tí wọ́n bẹ̀rẹ̀ sí fira wọn tó ń fira wọn tí kò wá wò pé jẹ́ kó wá bìkan kó wọn ra kóhun jókòó sí tọ́lọ́ òfin wàhálà ẹni tí wọ́n fẹ́ wọlé léléhùn jáde àbí ẹni tí wọ́n fẹ́ lé àbí pé ọkùnrin àbí ọkọ gan ló fàyè ilẹ̀ tó fi kọ̀ ọ́n. olóòtú ẹ̀ríkà tó parí ìtẹ̀jọ́ fún yín ní tàn kékeré títẹ̀ yín ṣètàn kan tó ṣẹlẹ̀ ni èèyàn fẹ́yàwó mẹ́rin tí wọ́n ń dá láàmú olówó ni ó kọ́lé ó ra mọ́tò fún gbogbo wọn ìjọ kan ló kó kọ́kọ́rọ́ ilé àti kọ́kọ́rọ́ mọ́tò pé ẹ̀yin ìyàwó mi wàhálà yín pọ̀ ilé fẹ́ yín mọ́ wọ́n tún kó kọ́kọ́rọ́ rẹ̀ padà fún pé bàbá aláàjì afẹ́jọ kú ni ẹ gbọ́ ṣé tó bá di pé obìnrin sọ pé obìnrin kan léwu jáde àwọn kan léwu ara wọn jáde sẹ nǹkan tí ń wá ni ò rí nǹkan tí wọ́n ń wá ni wọn ò rí tó bá ṣe pé nǹkan bẹ́lẹ̀ gidi lọ́dọ̀ ọkùnrin ọ̀hún ọkọ wọn ò lọ bí kankan. bàbá wa kọ̀ dé èmi ò gbà èmi náà tó wà ní olówó ń mọ̀ rí ọ̀ tó ń bẹ́ ní olówó tó ṣe pé bó ti ń bẹ́ ní olówó òun nígbà tí fìtí náà ìfẹ́ pọ̀ ó jáde kó nú ẹ̀ pé ẹ wò ó kódà àwọn ẹbí ẹlòmíì wa mélòó pé wá ṣé. olóòtú olówó lòun náà tẹ bá sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ òun gan ní owó lápò ó mọ ibi tó. èèyàn wà ní olówó tó sì jáde kó ní olówó padà tí wàá ń jẹ ṣùgbọ́n ló tẹ̀wọ̀n ló bó ṣe kó ń bẹ̀. ó wà ẹsẹ̀ ẹni nísìn ó wù ọkọ. ó dà tọkùnrin ò bá wá gba tọbìnrin mọ́ nígbà tẹ́lẹ̀ ọkùnrin ò gba tọbìnrin mọ́ kò fóun lọ kò jẹ́wọ́n ẹ̀ mọ́. olóòtú kó tó di pé ọkùnrin ò gba tọbìnrin mọ́ gbogbo ọ̀nà lóbìnrin lè fi di ọkùnrin pé kó kọ̀ òun lẹ̀ nǹkan tẹ́ mọ̀ rí náà ni pé ọkọ rẹ̀ ló kọ̀ tóbìnrin bá ṣe tán àti kọ́kọ́ gbogbo ọ̀nà ni ó là kalẹ̀ fún ẹ ò sì lè rí ibìkan yẹ sí orúkọ pé ọkọ ìyàwó náà ló mọ jẹ nínú gbogbo nǹkan tí wọn bá rò kalẹ̀. torí kò sí pé obìnrin kọkọ. kò sí pé obìnrin kọkọ ṣé bí inú obìnrin ni ó dùn obìnrin ni ó mú inú ọkọ dùn ni ó fún oorun lọ obìnrin ni ó mú inú ọkọ dùn yóò kó àwọn akọ̀dé àwọn ọ̀rọ̀ ń wọnú ọ̀rọ̀ bọ̀. ẹsẹ̀ gbogbo nǹkan lóbìnrin ó kó kalẹ̀ fọkùnrin tó mọ jórúkọ pé ọkọ ìyàwó òun ló sì fẹ́ kọ̀ ẹ́ lẹ́sẹ̀ olóòtú obìnrin ní kọ́kọ́. tó ajá fi pọ́n síbì kan. wo kò ètò ìnáfààní olóye ní olùlàkàì ní ọ̀jọ̀gbọ́n ní gbogbo ẹ̀ tẹ̀sí bá wa pé lórí ètò yìí bàbá Àkàndé sọ pé obìnrin ní kọ́kọ́ pọ́kùnrin ń kọ obìnrin mọ̀ pé náà yẹn bàbá wa ìrìn kan ń dùn lọ́tún bàbá wa Àrò Adégòkè bàbá wa Prince Mọ́gàjí Àṣefíní bàbá wa alàgbà Sulemon Alákà bàbá wa Ẹ̀kínì Abíọ́dún alàgbà Akin Lucas Akíntayọ̀ bàbá wa Muhammad Rọ́bì Bíntìláyé àti gbogbo ẹ̀tẹ̀ náà fàní tẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá wa Wàsíù Yínúsà inú èèyàn kò ní ń dùn pé obìnrin ní kọ ṣùgbọ́n mọ̀ pé àwọn ìyá wa ìyá àfi Kẹ́mi Rahim wọn ní báyìí ń gbà á bẹ̀ ìyá wa mẹ́rin àbọ́lá ti rí wọn ní báyìí ń gbà á bẹ̀ ìyá wa Nahimatu Bákítà ìyá Sùrájá Bíntìláyé wọn ní báyìí ń gbà á bẹ̀. ọkùnrin ní máa ń kọ obìnrin. lọ́dọ̀ tí wọn ọkùnrin ní kobìnrin wọn mọ̀ pé bó ṣe mọ̀ pé ìyá wa Alájà Yẹ̀kínì Mùnírà nílùú Ṣàngó àti ìyá wa ìyá Fátímọ̀ àwọn náà ní báyìí gbà bẹ́ẹ̀. ọkùnrin ò lété kan tó lè fi kọ obìnrin lẹ̀ láyé títí lọ́dọọdọ lọ́wọ́. tí ó fi kọ obìnrin ló lété àti kọ́kọ́. torí àkókò tí ò sí tá bá wojú aago ẹ rí i pé aago ọ̀hún ti rebi àná gẹ́gẹ́ bá a ṣe sọ níbẹ̀rẹ̀ ètò gbogbo ẹ̀yin tẹ̀mọ́ bá wa dá sí tò yìí tẹ̀mọ́ bá wa tẹ̀sí mọ́ ń gbọ́ wa láṣẹ Ọlọ́run láti ijọ́ mẹ́jọ tó ń bọ̀ yìí lọ aago 7 ti Togo 19 Togo la máa bẹ̀rẹ̀ ètò ó jẹ́ aago 7 ní Nàìjíríà ó jẹ́ aago 7 ní Benin ó jẹ́ aago 9 ní France Republic of Ireland aago mélòó ni ó jẹ́ ń bẹ̀ wọn
ìyá àfi Kẹ́mi Rahim pé wọ́n bá mi wò yún nígbà tá a bá bẹ̀rẹ̀ aago 7 bóyá lọ́dọ̀ tí wọn ó lè máa ti jẹ́ bí aago 7 aago 8 náà ó dà pé bóyá Greenwich náà lájọ́ ń lò lọ́dọ̀ tí wọn náà wọ́n ti mọ̀ àmọ́ wọ́n jẹ́ ká mọ̀ kí wọ́n fi ṣèbínú torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tó jẹ́ pé ó ti máa ń pẹ́ sí wọn jù làbẹ̀rẹ̀ ká ṣe bẹ́ẹ̀ aago 7 láwọn bẹ̀rẹ̀ sí tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bàbá àkọ́dé mo dàgbà ẹ bá mi dágbére fún àwọn tí wọ́n náà ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ wa lálẹ́ yìí lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa lágbà wa láti ìlú Tógò bí títí fi lọ dé gbogbo eríkèéríkèé ìlú tẹ́ ti gbọ́ wa pátápátá mo kí yín lálẹ́ yìí pé a ní ṣàṣìṣe o a ní rí nǹkan lè wá fóun di ẹrù wa lọ́kùnrin wa lóbìnrin wa gbogbo apáta lájẹun ọmọ pẹpẹpẹ a ní rí dààmú a ní sílé wọ̀ lágbára Elédùmarè ọba tó dá wa sóde ayé ẹ ṣeun àti wíta lẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run àwa náà látò padà wí tíjọ́ mẹ́jọ ọ̀pọ̀ ọjọ́ là á lò lóde ayé ká sùn láyọ̀ ká jí láyọ̀ ó dàárọ̀. tó gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa pé lálẹ́ tòní oníyanṣẹ́ ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ ẹ sì bá wa jẹ́ mọ̀ kọ́ ìbínú o ìyáàfin Kẹ́mi Rahim láti Republic of Ireland akínyìn ẹ ṣeun ẹ kú gbádùn ètò wa bàbá wa Yakub Daniel anikinikun ọmọ ọ̀dọ̀ àgbà mo kí yín ẹ kú ìbánidásí ní alẹ́ tòní bákan náà ni mo kí bàbá wa Suleiman Alaka ẹ ṣeun ẹ kú ìbánidásí láì gbàgbé bàbá wa Isiaka Salami àkí ẹ̀yin náà ní alẹ́ tòní bákan náà ni àkí alàgbà Akin Lucas Akitayo láti ìlú Luxembourg tí àwọn náà láǹfààní tí wọ́n bá dá sí ìtòlálẹ̀ tòní bákan náà ni abdulrasco yìí àkí alàgbà Yẹkínì Àkànbí Abíọ́dún wípé ẹ ṣeun ẹ kú ìbánidásí bákan náà ni àkí Prince Aji Mọ́gàjí Ajíṣefínní akínyìn ní alẹ́ tòní bákan náà ni abdulrasco yìí àkí àbáwá Alhaji Rasaki Àrò Adégòkè akínyìn ní alẹ́ ti tòní bákan náà ni abdulrasco yìí náà ni àfi kí alàgbà Wàsíì Yunusa táwọn náà bá wa dá sí tò yìí akínyìn ní alẹ́ tòní láì gbàgbé Alhaji Muhammad Rọ́ọ̀bìù Bíntìláyé láti ìlú Àlẹ́ńká akínyìn ní alẹ́ tòní ìyàwó Alhaja Nahimatu Bakta akínyìn lálẹ́ tòní ìyá Sùrájà akínyìn lálẹ́ tòní ìyàwó láti Republic of Ireland ìyàwó Kẹ́mi Rahim wọ́n ní aago mẹ́jọ ni ó jẹ́ rẹ̀ tàwọn aago 7 ń bí aago 7 lọ́hùn ni ẹ̀yin tẹ́ gbọ́ wa ní RDC Democratic Republic of Congo akínyìn ní Congo ẹ̀yin tẹ́ gbọ́ wa ní Togo akínyìn ẹ̀yin tẹ́ gbọ́ wa ní United States of America akínyìn kò tí gbọ́ àdúgbò lọ́dọ̀ yìí bákan náà ẹ̀yin tẹ́ gbọ́ wa nílùú Russia akínyìn nílùú Russia ẹ̀yin tẹ́ gbọ́ wa ní France akínyìn ẹ̀yin tìlú Ghana akínyìn ní South Africa akínyìn ní Switzerland akínyìn bákan náà ní ìlú Canada akínyìn ní Republic of Ireland akínyìn ní Nigeria akínyìn ní Mali akínyìn ní Sierra Leone akínyìn ní Cote d'Ivoire akínyìn ní Finland akínyìn àtẹ̀tẹ̀gbọ́ ní ìlú Niger akínyìn ní gbogbo yòówù tá a ti gbé wa akínyìn ọlọ́run bá láàánú kò ní fẹ̀tẹ̀ kọ́ọ̀kọ́ wálẹ̀ èmi nìkan náà kọ́ ni mo wà lórí ètò Monsieur Abeto grand technicien lójúléṣẹ́ Radio Oriol òun náà ní gbé sókè tí ń gbé sílẹ̀ òun lẹ̀ ń wò òun technicien wa tí ń gbé sókè tí ń gbé sílẹ̀ tẹ̀fí náfààní tẹ̀fí ń gbọ́ wa lójúléṣẹ́ Radio Oriol mo kí DJ wa náà kí ló kọ DJ bí kwáré Jack Mr. Jack DJ wa nu Mr. Jack àwọn náà wọ́n náfààní wọ́n bẹ pẹ̀lú wa àkèyìn Alhaji Ambassador Látúndé Àkànní ní tọ́fẹ́ lèmi jẹ́ ọba bíi ọlọ́run ọ̀sẹ̀ àkàndé ẹ̀dá àdètú kábíyèsí Elédùmarè àwọn kan wò mí ṣòṣòṣò wọ́n ní ọkùnrin ni mí fáwọn tí wọ́n ń wò mí tẹ́ ìtajọ́ ń wora wa ni àwọn kan sì ń bẹ tó jẹ́ kí wọ́n ń gbọ́ wa lórí rédíò ni wọ́n ní rọ́ ni obìnrin ni mí àtẹ̀tẹ̀ ẹ̀pọ́kùnrin tẹ́ ẹ wò mí àtẹ̀tẹ̀ ẹ̀pọ́bìnrin gbogbo wa pátápátá àṣàyọ̀pá èyí tá a fi pọ̀ bá mi lọ́ba àdètú nù àdénú gbọ́sọ̀ bí ìbá ṣe bí ọmọ o ọlọ́run ọba láàrin olùpàdé lẹ́yìn nìkọ̀ọ̀kan wa o ṣùgbọ́n ẹ má gbàgbé bàbá Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà wọ́n sọ pé obìnrin ní kọkùnrin àmì mi ò gbà fún wọn o wọn ò gbà fún wọn bó bá ṣe jẹ́ ẹjẹ́ máa pàdé lórí Facebook lọ́hùn ọlọ́run bò nífẹ̀ẹ́ nìkan kan wálẹ̀ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ abẹ̀rẹ̀ o á lọ lálẹ́ ètò láṣẹ Elédùmarè á tún padà wá jọ mí ọjọ́ rẹ̀ ǹjẹ́ mo kí wọn ní Nàìjíríà ìyàwó Alhaja Yẹkínì Mùnírátù àti ìyá Fátímọ̀ mo kí ẹ̀yin náà tẹ́yin náà gbọ́ wà lọ́wọ́lọ́wọ́ ká sùn láyọ̀ ká jí láyọ̀ ó dìgbà ire o.